wípé òun lálàá òun rí àgbàlagbà kan, ó sọ fún òun pé kí òun tó lè ṣe rere láyé àfi kóun fi ọwọ́ ara òun pa ọmọ bíbí òun kan ṣoṣo tó bí. Ẹ kú dédé àsìkò yìí o, níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi tàbí tẹ́ bá ti ń wò mí. Ǹjẹ́ mo rọ̀ yín ẹ gbé jókòó yín kí ẹ jókòó kí ẹ gbọ́ ìtàn yìí délẹ̀délẹ̀, nítorí pé ó máa ṣe ni ní kàyéfì. Bàbá kan ló fún ọwọ́ ara ìpa ọmọ rẹ̀ ní ọjọ́ kan ṣoṣo nítorí pé ó lálàá. Báwo ló ṣe ṣe? Báwo ló ṣe ṣẹlẹ̀? Ẹ jọ̀wọ́ ẹ wo ìbẹ̀rẹ̀ fídíò yìí, ẹ wò dé àárín, ẹ wò láti àárín, ẹ wò dé ìparí, ẹ pé bí ẹ para. Bàbá yìí ló fún ọwọ́ ara ìpa ọmọ ẹ̀ nílùú Edo State. Orúkọ bàbá yìí á máa jẹ́ Gabriel Blessing. Ó sọ wípé òun lálàá òun rí àgbàlagbà kan, ó sọ fún òun pé kí òun tó lè ṣe rere láyé àfi kóun fi ọwọ́ ara òun pa ọmọ bíbí òun kan ṣoṣo tó bí. Ọmọ ọdún kan lọmọ yìí, orúkọ ọmọ yìí á máa jẹ́ God's Power. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní oṣù tí ó kọjá, ìyẹn ní oṣù June tí a lò tán yìí. On the 24th of June ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Ǹjẹ́ mo ròyìn ẹ̀rá? Báwo ni ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ gangan? Fúnra rẹ̀ ló fúnra rẹ̀ pa ọmọ yìí nígbà tó gbé dé inú igbó. Ó fi ọwọ́ ara ó pa á lóòótọ́, ó sì fi ẹ̀jẹ̀ ó fi fọjú nírètí pé nígbà tóun bá máa délé kí òun lè rówó òjijì yìí. Nígbà tí ó délé, ìyàwó rẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ pé ọmọ òun tí ẹjọ́ jáde ńkọ́, ibo ló wà? Ó sọ wípé òun ti fi ọmọ òun ti gbé lọ sí ọ̀dọ̀ àǹtí òun tó wà ní Warri Delta State kẹ̀. Àmọ́ níbi tí arákùnrin ti ń sọ̀rọ̀ ní ìyàwó ẹ̀ ti ń rò pé bó tẹ̀ ti ń sọ̀rọ̀ pàápàá ó dún bí pé ọ̀rọ̀ tó ń sọ kò gún régé. Okay. Ní ọjọ́ àfiyèsí kan, ìyàwó ẹ̀ kan gbéra pa ó lọ sílùú Delta, ó lọ bèèrè lọ́wọ́ àǹtí yìí, ó sọ pé ẹ má bínú, God's Power tó wà lọ́dọ̀ yín lòun fẹ́ wá gbà kóun lè máa mú ọmọ òun padà lọ sílé. Nígbà tí ó máa débẹ̀, àǹtí láti máa sọ fún un pé rárá o, arákùnrin yóò mú ọmọ ìwá bá òun ní ìlú yìí. Ó bani lẹ́rù, ó sì ṣe ní kàyéfì. Nígbà tí ìyàwó arákùnrin máa dé padà, kó lè dé sínú ilé, ó dé sí ọgbà ọlọ́pàá, ó lọ kó àwọn ọlọ́pàá wá bá arákùnrin yìí ní ilé. Nígbà tí ó máa délé, àwọn ọlọ́pàá pera wọn jọ, wọ́n mú arákùnrin yìí ní tòótọ́, wọ́n mú lọ. Nígbà tí wọ́n mú lọ, ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Wọ́n bi lọ́wọ́ arákùnrin yìí pé báwo ló ṣe ṣe àti pé kí ló fi ọmọ yìí ṣe. Ibẹ̀ ni ọmọkùnrin ti sọ wípé rárá o, ó sọ pé òun fi ọwọ́ ara òun fa òun pa, òun sì fẹ̀jẹ̀ ó fi fọjú. Ẹ̀jẹ̀ má bínú, ibo ni ayé ń lọ? Kí bàbá máa fi ọwọ́ ara ẹ̀ máa pa ọmọ nítorí pé ó lálàá, aláburúkú ni ìbálà. Ẹ jọ̀ọ́ mo rọ̀ yín, ẹ jẹ́ kí a máa gbé ìgbésẹ̀ láti máa ṣe kíni, láti máa wo ẹ̀yìn. Nítorí pé èyí tó ṣẹlẹ̀ yìí, ogun ẹ̀yìn mo lè pé òun ṣogun ojú àlá. Paul èèyàn máa sọ pé òun fọwọ́ ara òun pé òun sùn, òun lálàá, òun sì rí i pé wọ́n ní kóun fi ọwọ́ ara òun pa ọmọ òun. Ṣé àlá nìyẹn ni àbí àlákàlà? Nítorí náà mo rọ̀ yín, ibi tí ọ̀rọ̀ yìí máa já sí, ìlẹ̀kẹ̀ má já sílé, ìlẹ̀kẹ̀ má já síta. Ó dá mi lójú pé ibì kan ìṣẹ̀lẹ̀ yìí máa já sí, ibi tí ìṣẹ̀lẹ̀ yìí máa já sí. Nínú next video wa tí a máa fi hàn yín, a máa fi hàn yín nǹkan tí ó ṣẹlẹ̀ gangan ní pàtó, nítorí pé arákùnrin yìí ó sì wà ní ọgbà ọlọ́pàá níbi tó ti ń jẹ́jọ́ lọ́wọ́. Ibi tó sin ọmọkùnrin yìí sí, tó bá di ní next video tí a máa fi hàn yín, máa fi hàn yín níbi tó sin sí gangan. Fọ́tò arákùnrin yìí máa tún fi hàn yín ní pàtó. Kódà pàápàá òun kó padà yẹn wò ní ojú amóhùnmáwòrán yín. Ẹ jọ̀ọ́ mo rọ̀ yín, gbogbo tó bá ti wo fídíò yìí, jọ̀ọ́ tó yọ Ọlọ́run bá mi subscribe, like kí o sì comment, fi èròǹgbà ọkàn rẹ síbẹ̀, nítorí pé níbi táyé ń lọ kò sẹ́ni tó yé. Ọlọ́run Elédùmarè á máa ṣọ́ gbogbo wa lọ́wọ́ ọkọ kọ́kọ́ tàbí ayákáyá. Ẹ̀yin aya ẹ máa bẹ ọkọ yín, ẹ̀yin ọkọ náà ẹ máa bẹ aya, nítorí pé níbi táyé ń lọ kò sẹ́ni tó yé. Níbi tí ayé ń lọ kò sẹ́ni tó yé.